ẹ kú ní làǹkárá lé ẹ káàbọ̀ làǹkárá òde ẹni tá a bá ti rí péjọ mẹ́ta là pípé ẹ kú ọjọ́ mẹ́ta ẹ káàbọ̀ sórí ètò Gbẹ̀nu Tán reality show Olúwaṣeun Àkànjí lórí ètò ní ẹ wá nǹkan fìdílé ẹ kẹ́ni máa fi tí gbéyàwó rẹ̀ torí pé ọ̀rọ̀ báyìí lọ́mọ ilé ti máa ń jẹ pẹ̀lú mi lórí ètò lẹ́nu ọ̀gá mi àǹtí mi ìyá mi ẹni tí mo gbọ́njú wò àwọn ni mo ní lórí ètò ní bíbá ìlú mọ̀ọ́ká ni wọ́n eléré orí ìtàgé ni wọ́n akéwì ni wọ́n alága ìjókòó tó super international ni wọ́n so ẹ káàárọ̀ mà. ẹ kú lé làákàrà lé o ọlá oríkì òkìkí ọlá ẹ káàbọ̀ làákèrè oko ahéré ni mí ọmọ yẹ̀kọ̀yẹ̀kọ̀ ọ̀gẹ̀dẹ̀ ni mí ọmọ yẹ̀dòyẹ̀dò òréré ni mí ọmọ yẹ̀lúyẹ̀lú mo Túndé olóòtú ẹ káàárọ̀. bẹ́ẹ̀ ṣe wọlé kẹ́lí póríkì mi lẹ́yìn kí ni bó ṣe wà yìí gbogbo dọ́là tí mo kó sápò yìí ọkọ̀ lè fọlọ́pàá mú mi fún dọ́là Spencer so ẹ káàbọ̀ mà ẹ kú ọjọ́ mẹ́ta mi. ọjọ́ kan pẹ̀lú. ẹ ti dárúkọ ìfaralé kò ní ìdíkà ìṣẹ̀ máa tún sọ pé ṣé ẹ mọ kílé kan ní ìdókòwò bó o bá mọ̀ọ́sà o ò jẹyọ̀ lọ́bẹ̀ gẹ́gẹ́ bí aṣepè lórí ètò tí ẹ dá wa lóhùn ẹ ṣe àdúpẹ́ mà. àwọn tó ń wò yín ẹlòmíjẹ tí ń wò yín kò mọ ọmọ ìlú tẹ jẹ́ wọn bẹ ọmọ ilẹ̀ yìí nìyí àbọ̀ ọmọ ilẹ̀ Ìgbò tó ń koríkì nìyí àbọ̀ ọmọ tápà tó ń koríkì nìyí so ẹ bá wa sọ ọmọ ìlú tẹ jẹ́ báwọn láyé. ní ẹ̀kúnrẹ́rẹ́ kò ń ṣe gbogbo èèyàn ló láǹfààní àti gbọ́ oríkì kó sì yé wọn ní yékéyéké orúkọ mi ni ìyáàfin Ọlárewájú Òkìkíọlá mùsùlùmí ni mí ọmọ ilẹ̀ Kwara sì ni mí kódà Ìgbónà ni mí pẹ̀lú ọmọ bíbí ìlú Àlà ni mí ní ìpínlẹ̀ Ìsìn local government ṣùgbọ́n Àgbámú ni wọ́n bí mi sí ní Kwara náà sì ni. ẹ máa gbọ́ tó bá mọ̀ Ìgbónà mo rárá ilé mi ẹ káàbọ̀ mà ṣe gbọ́rọ̀ Ìgbónà ńkọ́. àlàáfíà ni gbogbo wa o. mọ́mí ẹ jọ̀ọ́ ẹ lè bá a sọ sókè nípa ìdàgbàsókè yín. gẹ́gẹ́ bí mo ṣe sọ pé ìlú Àgbámú ni wọ́n bí mi sí ibẹ̀ náà ni mo ti ka iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tí mo sì jáde primary school náà níbẹ̀ mo tẹ̀síwájú láti lọ sí boarding house ní ìlú Igbó Ńlá mo lò ọdún méjì ńbẹ̀ lẹ́yìn tí mo fẹ́ bọ́ sí ìpele kẹta ni mo sọ pé mo fẹ́ gbàlódé wá sí ìlú Èkó tí ìyá tó bí mi lọ́mọ sì gbà mí láyè láti gbàlódé wá gbà tí mo gbàlódé wá sí ìlú Èkó Èkó dùn mọ́ mi ó wù mí ní àtàrí èdè Gẹ̀ẹ́sì tí àwọn ọmọ Èkó máa ń sọ kò fẹ́ kí n padà sílé mọ́ láti ìgbà yẹn náà ni mo ti wà lÉkòó. tí ẹ dẹ̀ fi continue education yín mọ́. mo continue ṣùgbọ́n mo bẹ̀rẹ̀ láti JS1 padà instead of JS3 kí n tó wá parí ní Kadoso High School ní side Badia Ìjọra Gasekia College Road ibẹ̀ ni mo ti parí secondary school mi bá tí mo parí secondary school mi ó wù mí láti tẹ̀síwájú ṣùgbọ́n màámi fẹ́ kí n padà sílé kí n wá sí Kwara State which mi ò ready láti padà àwọn ẹ̀gbọ́n mi fẹ́ kí n fi iṣẹ́ tí mò ń ṣe yìí máa dórí ẹ̀ máa padà sọ torí iṣẹ́ tí mò ń ṣe yìí àjẹbí ni. mo sì fẹ́ bèrè lọ́wọ́ yín pé. ṣùgbọ́n àwọn ẹ̀gbọ́n mi ò fẹ́ kí n ṣeṣẹ́ orí ìtàgé wọn dẹ̀ fẹ́ kí n koríkì èmi náà ò dẹ̀ fẹ́ fi sílẹ̀ so mo há sí àárín méjì nínú kí n padà lọ sí ọ̀dọ̀ màmí nílé kí n lọ máa ṣeṣẹ́ tí mò ń ṣe yìí tàbí kí n wà pẹ̀lú àwọn ẹ̀gbọ́n mi kí n fi iṣẹ́ ilẹ̀ kí n kọ́ṣẹ́ tán fẹ́ kí n kọ́ tàbí kọ́ rán mi lọ school nítorí pé mo sọ fún wọn pé mi ò lè fi iṣẹ́ yẹn lẹ̀ àwọn náà ò ready láti ṣe anything that has to do with bóyá mo fẹ́ lọ léèwé sí. so you love at education you fi stop. secondary school ni mo ti stop yes. gẹ́gẹ́ bí lọ́tún lọ́sì Ọláoríkì ni o Ọláoríkì ni o Ọláoríkì ni ṣé nínú orúkọ yìí ni ọlá ti jáde di Ọláoríkì. astagfirullah ó ní mùsùlùmí máa ń wí tí wọ́n bá parọ́ tí ò ṣe tiẹ̀ mọ́ Ọláoríkì ni lọ́tún Ọláoríkì ni lósì rárá o Ọlọ́run ni o Ọlọ́run ni òun ni lánàá òun ni lénìí òun náà sì ni lọ́la ṣùgbọ́n Ọláoríkì tí ẹ rí orúkọ mi gangan Òkìkíọlá lorúkọ mi
Muslim name mi Faridat. So bí mo ṣe jẹ́ Òkìkíọlá nígbà tí mo bẹ̀rẹ̀ sí ní kí oríkì, àwọn èèyàn mọ bọ́n ṣe máa pè mí Òkìkíọlá oríkì, Òkìkíọlá tó ń ṣoríkì, bọ́n ṣe máa ń pè mí nìyẹn. Ó ti gùn jù fún ẹlòmíì àkókò wá wò mí sùsùn wá sọ pé ìyá oríkì. Mo ti rí pé wọ́n fẹ́ máa dá confusion kalẹ̀ torí wípé mo ní sista tó ń jẹ́ ìyá oríkì, which happened to be Aunty Ayọ̀ Ewébíyì. So mi ò fẹ́ compromise tàbí kájọ mi ò fẹ́. Mo wá jókòó lọ́jọ́ kan pé báyé ṣe ń pè mí ní Òkìkíọlá olóríkì, kí ni mo lè ṣe? Mo mú ọlá nínú ibì kan, mo tọ́jú òkìkí ibẹ̀ pamọ́. Mo mú oríkì níbì kan, mo sì sọ papọ̀, mo sọ ara mi di ọlá oríkì. So mo ti tọ́jú òkìkí tí mò ń jẹ́, mo tọ́jú ẹ̀ torí mi fẹ́ gbà tí mo kọ́kọ́ gbé ní òkìkí oríkì. Mo rò pé kò ṣe dáadáa tó, mo wá tọ́jú òkìkí yẹn pamọ́, mo fi tẹ ọlá mọ́ra mi lára tí mo sì fi oríkì gbà ní. Nǹkan tẹ́ ṣe rí pẹ̀lú iṣẹ́ di business gbogbo ìgbà tí lórúkọ tó wà bá yín ẹ bá wọn bùkọ́ sí ẹgùn ẹ ṣe mọ́ra wọn ó dẹ̀ dùn mọ́ra wọn. Iṣẹ́ oríkì tẹ́ ń ṣe pẹ̀lú àwọn iṣẹ́ orí ìtàgé, ṣé bàbá àbí ìyá yín ló ń ṣe ẹ̀bùn ti ilé oríṣi? Inú mi dùn fún ìbéèrè tẹ̀bìrì. Màmá sọ pé àjogúnbá ni Àníkẹ́ àjogúnbá ni gbogbo èdè tí ń bẹ lẹ́nu mi àjogúnbá ni. Wọ́n bí ṣùmọ́ kòkòrò nídàsọ fúnjó, wọ́n bọ́kà mọ́yán gbò, wọ́n bí mi móhùn ẹnu mi ni pé èèyàn máa gbọ́njú, ọmọ máa bẹ̀rẹ̀ sí ní lanu sọ̀rọ̀. Iṣẹ́ tí mo bá lọ́wọ́ ìyá tó bí mi lọ́mọ ni. Wọ́n ń kọrin, wọ́n ń koríkì, wọ́n ń kéwì ní àìbùkún àbí yọkúrò ń bẹ̀. Iṣẹ́ bí ìṣẹ́wẹ́lẹ́ ni wọ́n ń ṣe tó dẹ̀ jẹ́ pé wọ́n mọ̀ wọ́n ní Kwara State, wọ́n mọ̀ wọ́n ní gbogbo agbègbè ilẹ̀ gbóná dáadáa. So kì í ṣe pé bóyá mo kàn déédéé jí mo lọ kọ́ tàbí mo develop ẹ̀. Ọlọ́run ni mo jogún ẹ̀ látara ìyá tó bí mi lọ́mọ, èmi náà sì ń wá kún ìmọ̀ sí bó ṣe jẹ́ nìyẹn. Lẹ́yìn ìyá tó bí mi lọ́mọ tó jẹ́ tíṣà yín àkọ́kọ́, àwọn tó ní ẹni tó kọ́kọ́ fi ọ̀nà ìjẹ ìmúyìn sí lọ́wọ́ lákọ̀ọ́kọ́, ǹjẹ́ tó ní ọ̀gá mi tiẹ̀ gbalẹ̀ kọjá pé mọ̀ pé ìlú ní mọ́mí yín wà, ẹ̀yin wà lẹ́kọ̀ọ́ yìí, ó kì í jẹ́ lọ bọ́ọ̀gá yìí kí n gbà mọ̀ sí lọ́dọ̀ ẹ̀? Màá sọ pé kò sí, ṣùgbọ́n okùn ò ní gùngùngùn kó má níbi tó ti gùn wá. Láti kékeré mi mo fẹ́ràn bàbá Jóbíewé gan-an. Mo fẹ́ràn wọn débi wípé mo fẹ́ lè sọ fún àwọn èèyàn wípé àwọn ni bàbá tó bí mi lọ́mọ. Èkókọ́ ni mo ti mọ bàbá Jóbíewé o. Ìlú tí bàbá Jóbíewé jẹ́ ìlú Ìlá Ọ̀rọ̀gún sí ìlú ibi tí wọ́n bí mi sí 9 kìlómítà ni. Ẹsẹ̀ la máa fi ń rìn láti ìlú wa lọ sílùú wọn tàbá ní ṣó. Wọ́n máa ń sọdún eégún, onílù eégún oríṣiríṣi pọ̀ ní ìlú Ìlá dáadáa. Àwọn onílù tó jẹ́ onílù ń bẹ wọ́n máa ń lọ lù níbi eégún, lọ sáàrán dùn, lọ sáàrán ọ̀rin. Bóyá kí n lè má sọ pé bóyá ọdún eégún kọ́ ni wọ́n ṣe, wọ́n máa ń sọdún, wọ́n máa ń ṣe nǹkan dáadáa nílà. So àwọn onílù gidi wà ń bẹ. Tí màmí bá nídìí onílù gidi fún nǹkan kan, a máa lọ sí ìlú Ìlá. Tá bá lọ sí Ìlá, tí bàbá bá wálé nígbà yẹn fún show àbí tán bá ń ṣe show àbí tán ní nǹkan kan, bàbá mọ màmí, màmí náà mọ bàbá. So láti kékeré ni mo ti fẹ́ràn wọn. Ìgbà tí mo wá láǹfààní àti máa gbé ìlú Èkó, mo gbìyànjú láti wá bàbá kan. Mo kàn lè dédé ṣeré lọ sọ́dọ̀ wọn, ṣùgbọ́n mi ò lọ sọ́dọ̀ wọn lọ kọ́ṣẹ́. Mi ì lọ sọ́dọ̀ wọn rí pé mo wá kọ́ṣẹ́ o. Gẹ́gẹ́ bí bàbá tí mo fẹ́ràn, mo kàn lè dédé kúrò l'Ékòó níbi tí mò ń gbé, màá lọ sọ́dọ̀ wọn. Mo lè wá bẹ̀ látàárọ̀ dìrọ̀lẹ́, tó bá dalẹ́ ni màá tó máa lọlé. So mo rí wọn gẹ́gẹ́ bí inspiration, ṣùgbọ́n mi ò fìgbà kan jókòó tí wọ́n bá rí o kan wá máa kọ́ mi.
àmọ́ I look up to him as well. Gẹ́gẹ́ bí òṣèré orí ìtàgé tẹ́tí wọ́n jẹ́ arẹwà lóbìnrin bẹ́ẹ̀ ni adúmáradán mo ṣe ní ìbéèrè kan tí mo béèrè lọ́wọ́ yín bẹ́ẹ̀ ṣe wọlé má padà béèrè lọ́wọ́ yín lójú kámẹ́rà o mo ṣe má padà béèrè lójú kámẹ́rà jẹ́jẹ́ ṣòdà ń wà mo bá tí kámẹ́rà bá wà ń bẹ̀ bóyá ẹ máa jẹ́wọ́ á tó tẹ̀síwájú ẹ̀ka ṣáájú iléeṣẹ́ Olúwaṣeun Apps. tó o bá fẹ́ oògùn ojú tó o sì fẹ́ máa lo àgbo tó ń gbà ẹ́ lẹ́rù tó ní òfin síbí jẹ́ fẹ̀kan mú irọ́ má wulẹ̀ sáré mọ́ ohun tó ń wá lọ Sókótó ti wà lápò ṣòkòtò rẹ ìwọ kó o wá rà á gbogbo bó bá ṣe fẹ́ sí ni tó bá fẹ́ ní large quantity ó wà ń bí báyìí tó bá dẹ̀ jẹ́ pé ní kékeré báyìí náà ni ó wà ń bí wọ́n á sọ bó ṣe máa lò tí ó sì ní ní ọ lára kó wá béèrè lọ́wọ́ mi owó pẹ́ẹ́lí tí ò ga ni lára gbogbo ẹ̀yin ẹlẹ́jẹ̀ rúru tó máa ń sọ wípé oògùn òyìnbó ò ṣe é lò ó mọ́ ìwọ gbìyànjú Olúwaṣeun Apps bó ṣe wà ní small quantity ló wà ní large quantity o ibo ló wà kò síbi tá à ti lè deliver ẹ̀ à ń deliver ẹ̀ nationwide káàkiri gbogbo ilẹ̀ àgbáyé ìwọ ṣáà ti béèrè fún wàá rí tó bá jẹ́ pé àgbo jẹ̀díjẹ̀dí ló fẹ́ àgbo ilẹ̀ tútù ló fẹ́ gbogbo ohun tó ń jẹ́ àgbo tẹ́rù wá ń bà ẹ́ láti fún ọmọ mu àbí láti fún ọkọ àbí láti fún ìyàwó tó ń wò wípé tí mo bá kúkú ní mi ò mòdì wọn ẹ̀ ń sìn ó lè dára láàmú Olúwaṣeun Apps got you covered. mo sọ fún mi ní ọṣẹ tó bá jẹ́ bí ó rí eku rí ẹyẹ ni ẹ jẹ́ ká lọ rà á ká bẹ̀rẹ̀ sí máa gún papọ̀ báyìí èmi ló yé o èmi báyìí mo mọ nǹkan tí mò ń sọ gẹ́gẹ́ bí arẹwà lóbìnrin báwo ni marital ọkọ̀ yẹn kì í sọ ní èdè Yorùbá gẹ́gẹ́ bí ọgbọ̀n tán tí à ń sọ yìí báwo ni ilé ṣe ti are you married. Láti mo fẹ́ sọ lẹ́ẹ̀kan tí mo fẹ́ dá orúkọ ara mi mo ní orúkọ mi ní Ìyáàfin Ọlárewájú Òkìkíọlá ẹni tí ò bá sí nílé ọkọ kò ní àǹfààní àti pera rẹ̀ ní Ìyáàfin tó túmọ̀ sí wípé orúkọ tí mo dá yẹn kì í ṣe orúkọ bàbá tó bí mi lọ́mọ o Ọlárewájú orúkọ ọkọ mi ni ilé ọkọ ni mo sì wà tí Ọlọ́run jẹ́ kí n bí ìsún àti ìwàlẹ̀ ẹ fi iye nọ́mbà tí ìsún àti ìwàlẹ̀ jẹ́ àmọ́ ilé ti kún torí mo nígbàgbọ́ pé ohun tí a bá fi pamọ́ ló máa ní ṣùgbọ́n mo bá kọ mo bá bọ̀ kódà tí ò sí ẹ̀kẹta ọmọ ilé ti kún mo ti dáwọ́ ọmọ bíbí dúró. mo gbà ojú tèmi ṣe wo yìí a sì bí bẹ́ẹ̀ ta sí àbí wọ́n gbé bọ̀. mo máa rí ìrànà mo máa rí ọ̀nà máa fi àwọn ọ̀ràn mi lẹ́kọ̀ọ̀kan tó bí ìyọ̀bẹ sọ fún yín bẹ́ẹ̀ ṣe wọlé pé ojú ìwádìí ojú ìyá àbẹ̀tà ìyá àbẹ̀rin. ìbẹ́ta ti ṣe ọmọ mi lásán ni. àmọ́ àǹtí Ọlá mo ti rí ní nǹkan bí ọdún mẹ́jọ kan sẹ́yìn mo ti rí ní nǹkan bí ọdún mẹ́fà sẹ́yìn mo rí nǹkan bí ọdún mẹ́ta sẹ́yìn tí mo bá yín pẹ̀lẹ́ tí mo ò láǹfààní àti débi tẹ́ ẹ wà tí mo ò láǹfààní àti bá yín sọ̀rọ̀ àǹtí Ọlá ìgbà yẹn gbójú ìgbà yẹn lọ ìgbà yẹn ẹ ó jùjú ìgbà yẹn lọ ìgbà tí mo wá mú yín tí mo wò yín mo ẹ dúró ṣé àǹtí mo wá dákẹ́ pé tẹ̀bá wọlé máa béèrè kí ni nǹkan tẹ̀ ń lò ẹ jẹ́wọ́ fún wa ní ìsinyìí àṣírí láàrin èmi àti láàrin kámẹ́rà. Kábíyèsí Ọlọ́run alágbára tó lágbára ju gbogbo ń tà àròkù lágbára lọ. Ọlọ́run ni ó ṣe rí tẹ bá kọ́kọ́ wò mí dáadáa ẹ mọ̀ pé mi ò ní extra packaging kan ẹni tó bá mọ̀ mí one on one wọ́n máa mọ̀ wípé I am who I am no additional tó o bá mọ̀ mí lórí amóhùnmáwòrán tó o bá tún wá láǹfààní àti mọ̀ mí ní pé ká jọ wàá mọ̀ wípé mi ò add additional anything to my life I am just me number one nìyẹn. Number two ni wípé iṣẹ́ wa gangan ó ní ìgbà àti àkókò bí iṣẹ́ wa ṣe wá ní ìgbà àti àkókò yẹn lára pé èèyàn ń ṣe exercise iṣẹ́ wa fàyè gbà torí tẹ bá wò mí dáadáa ẹ rí pé tí mo bá perform tán èmi máa ń jẹ́ kókó fún mi láti dárayá láti jó ijó tí mo máa ń jó yìí kì í ṣe pé wọ́n sanwó ijó fún mi lẹ́yìn kí n ṣoríkì lákọ̀ọ́kọ́ láti múnú audience tó ń wò mí dùn ẹlòmíì kì í ṣe gbogbo èèyàn ní tẹ́ bá kì torí wọ́n máa ń wú ẹlòmíì ọ̀rọ̀ tí mò ń sọ lẹ́nu bí mo ṣe ń sọ nìkan ló ń dùn mọ́
oríkì yẹn kò ní nǹkan kan ṣe. So tí mo bá ṣiṣẹ́ tó ń gbà mí tí mo bá jó, ijó tí mo jó máa ń jẹ́ kínú ẹlòmíì dùn. Èmi dẹ̀ máa ń rí ijó yẹn láti fi dára mi lára yá, àti pé gbogbo ohun tó bá kù sí lára mi kí n gbọ́n tara dànù òun ni. Ìyẹn kọ́kọ́ ń ṣe ìrànlọ́wọ́ fún mi health wise. ẹ lọ múra gbogbo wọn bẹ̀rẹ̀ sí máa jó nísìnyí. Àkọ́kọ́ nìyẹn. ẹ̀kọ́ jó tẹ̀ fi yọ̀ǹgì sí i. Ṣé wá rí ẹlẹ́ẹ̀kejì tí mo máa rò ní wípé oníkálukú ló ní ìgbà tí àkókò tí ó máa ń ní ìlà kọjá. Ó ṣeé ṣe kó jẹ́ pé ọdún 8 sẹ́yìn, ọdún 6 sẹ́yìn, ọdún 3 sẹ́yìn, àbí ọdún kan sẹ́yìn tí à ń ríra. Oríṣiríṣi ìlà kọjá lóníkálukú ń là kọjá. Ìgbà tẹ́ ń rí mi, èmi jẹ́ èèyàn kan tó jẹ́ pé ilé ẹni la ti ń jẹ èkúté onídodo. Gbogbo ohun tí mò ń là kọjá, èmi àti ìṣẹ̀dá mi ló mọ̀. Ó ṣeé ṣe kó jẹ́ pé àwọn àkókò yìí mò ń la ìlà kọjá. Ìlà kọjá tí mò ń là ó ṣeé ṣe kí n lè má bá èèyàn pín nínú ẹ̀, àbí kí n má lè sọ fún èèyàn kankan. Kẹ̀sì máa rí mi wípé tọ̀ aṣá wà ń bẹ̀ náà ni. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ayé wa ò rí bí ọ̀tá ṣe fẹ́ kó rí. Nígbà tẹ́ ẹ sọ yẹn, bó ṣe wu Ọlọ́run nìyẹn. Ní àkókò tẹ́ ẹ ń tún rí bó ṣe wu Ọlọ́run ni. Mo kàn gba aládùúrà ni pé àpadà sáburú ni kọ́lọ́run má jẹ́ kí n rí. Eléyìí tó jẹ́ pé ẹ rí tínú yín dùn yìí, òun ni kí Ọlọ́run bá ṣe ní kó máa forward. Forward ever, backward never. Ìyẹn ni mo tọrọ. Gbogbo ohun tí mò ń go through ń sìn kò tí ì débi tí mò ń lọ, because I want to be looking ever young. Sí, torí pé tínú yàn bá ń dùn, ó ṣeé ṣe kí ojú ẹ̀ ó máa dán. Ọlọ́run bá mi ṣàlékún ìdùnnú àti ìfọ̀kànbalẹ̀ tójú mi á fi dán jù báyìí lọ. Àmì o, ibi tó ń gbé mi sí náà ni. Ìgbà tí kò sí kámẹ́rà mẹ́, ibẹ̀ náà gbé mi sí. Kámẹ́rà tó wà mẹ́, ibẹ̀ náà gbé mi sí, kò sí wàhálà. Ká máa yọ ọ́ báyìí fúnra wa, kò sí wàhálà ń bẹ̀. Ká máa ijó báyìí, tí bá kàn tiẹ̀ ń jó lórí social media, ẹ má sọ̀rọ̀ o. Ẹ sì mọ̀ pé mo ti ní mẹ́ńtọ̀, ẹni pé tí bá ti ń jó, màá máa yọ̀ǹgì sí. Gẹ́gẹ́ bí iṣẹ́ tẹ̀ ń ṣe. Alágàjókòó, àwọn ọmọ mi tó yẹ pé ó ti bímọ ní ọkọ, tó tún bí ilé ọkọ náà gẹ́ títí múra àtọ́pọ̀ ń fẹ́ lọ lé ọkọ. Ẹ̀yin lẹ́sẹ̀ alágàjókòó jọ ìgbéyàwó wọn. Mo ti rí èèyàn 2, 3, 4, 5, 6 tó sọ pé ǹjọ́ wedding mi, ǹjọ́ wedding tọmọ mi fẹ́ ṣe wedding tó dẹ́gbẹ̀lagbà o. Ọlọ́run ló wá ṣe wedding, ló wá ṣe alágàjókòó níbẹ̀. Kí ni àwọn challenges tẹ́ face? Lákọ̀ọ́kọ́ ná, gẹ́gẹ́ bí mo ṣe sọ wípé wọ́n bí mi mọ́ iṣẹ́ yìí ni. Tẹ́ bá wá wò mí dáadáa, ẹni tó bá pàdé mi tí mi ò bá ṣiṣẹ́ lọ́wọ́, mi ò dàbí iṣẹ́ tí mò ń ṣe, mi ò dàbí ọjọ́ orí mi náà. Ọjọ́ orí mi ò ní ṣe pẹ̀lú nǹkan kan o, ọmọdé ni mí o. Ṣùgbọ́n nǹkan tí mò ń try láti fàyọ ńbẹ̀ ni wípé tẹ́ bá pàdé mi lẹ́nu iṣẹ́, màá múra gẹ́gẹ́ bí ẹni tí iṣẹ́ tẹ́ gbé fún mi ló máa mú mi múra. Tí mo bá gba iṣẹ́ alága, mi ò fẹ́ràn kí n máa wọ gown tàbí skirt and blouse lọ síbẹ̀. Tí mo bá tún wá wọ gown, màá wọ gown tó jẹ́ pé tẹ́ bá rí mi, mo dàbí ẹni tó tán ṣe iṣẹ́ yẹn. Then tí ẹ bá pàdé mi náà tó bá jóríkì ni mo lọ ṣe. Kò ń ṣe pé mi ò lè wọ ṣòkòtò lọ ṣoríkì àbí jacket àbí kí n wọ nǹkan. Kò sí aṣọ tí mi ò kí ń wọ̀. Ṣùgbọ́n tí n bá fẹ́ lọ ṣiṣẹ́, bí iṣẹ́ tí mo bá gbà bá ṣe rí ni mo ṣe máa ń fẹ́ múra ẹ̀. Mo máa ń fẹ́ múra kí àwọn èèyàn rí, torí ọ̀rọ̀ tó máa ń jáde lẹ́nu mi kì í ṣe ọ̀rọ̀ ọmọdé. Nígbà míì èmi gan máa ń rí ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu mi ní ọ̀rọ̀ tó tóbi ju ọjọ́ orí mi lọ. So mo máa ń fẹ́ múra according to ọ̀rọ̀ tó fẹ́ jáde lẹ́nu mi ló máa ń wù mí. Ìgbà míì wà, iṣẹ́ wa tá à ń ṣe yẹn kò ní control láti, mi mọ̀ bí mo lè pè láti tá bá ń ṣiṣẹ́ lọ́wọ́, tíṣẹ́ bá gùn wá, ẹ lọ wò dáadáa, tí ọba bá wà lórí ìjókòó, orúkọ la fi ń pọba ládé o, èdè tá fẹ́ fi sọ̀rọ̀ yẹn direct la máa lò fún ẹni tá fẹ́ lò fún. Àwa kọ́ ni àwa disrespect. Nǹkan tí à ń sọ lọ́wọ́ àti bí àgbékalẹ̀ ẹ̀ ń tó ṣe é sọ pẹ̀lú ẹ̀ ni pé kí gbólóhùn yẹn kó wá disrespect. Kò ń ṣe pé disrespect bí ìmọ̀ bí mo fẹ́ pé tán fi lè understand ni pé ó dáa, ó yá jẹ́ kí n fẹ́ sọ fún kábíyèsí nísìnyí báyìí. Mo fẹ́ sọ pé kábíyèsí kẹ́ ẹ gbó. Mo ti sọ lọ pé kábíyèsí orí jẹ́ kẹ́ ẹ gbó bí olúgbógbó ti ń gbó, orí jẹ́ kẹ́ ẹ là bí lásẹ̀gbà àlálà, kẹ́ ẹ dára lẹ́wà bí òsùn, kẹ́ ẹ fọwọ́ pawú, kẹ́ ẹ fèrègì jòbì. Tó bá dé aspect kan mo lè sọ wípé
ọba fọwọ́ páwọ́ ọba ó fòrìgì jòbì ọ̀nì norms tí mi ò bá koríkì mi lè sọ fún kábíyèsí kí n kojú pé ọ fọwọ́ páwọ́ ọ fòrìgì jòbì nígbà tí àwọn máa là nǹkan mọ́ mi lórí so èèyàn forí gbálẹ̀ nìyẹn so gbogbo irú àwọn gbólóhùn báyẹn ló máa ń sọ dédé bí mo ṣe fẹ́ múra kí wá láwọn ìdojúkọ tá a máa ń dojúkọ ìdojúkọ pọ̀ lóríṣiríṣi tá a máa ń dojúkọ níbi iṣẹ́ ṣùgbọ́n mi ò kí ń rí àwọn tẹ́ pè ní ìdojúkọ yẹn gẹ́gẹ́ bí ìdojúkọ èmi a máa pè ní ìrónilágbára ìpèníjà nígbà míì ìrónilágbára ni yóò kọ́ èèyàn bí èèyàn ó ṣe hùwà yóò kọ́ èèyàn bí èèyàn ó ṣe lámúmọ́ra torí pé atánni ní sùúrù ni àwa ara wa síra wa ẹlòmíì á pè ẹ́ síṣẹ́ àwọn náà pè ẹ́ síṣẹ́ o tó sanwó bàǹtàbàǹtà tó fi pè ẹ́ MC tí ó ṣe MC tó jẹ́ pé owó tèmi gẹ́gẹ́ gbà ju ti MC yẹn lọ tí n bá ti kọ́kọ́ dójú agbo ó máa ní wọ́n á pe akéwì àbí olóríkì wá síta ń ṣe àbí alága ẹ̀ ní ju 10 minutes lọ ẹ dákun líìsì oríkì tí mo fẹ́ kì ni wọ́n fún mi ní ìwé kún lójú àtẹ̀yìn yìí ẹ wá ní fi 10 minutes kí oríkì ẹ dákun gbé ni mo ti fẹ́ bẹ̀rẹ̀ ṣé àdúrà ni mo fẹ́ fi 10 minutes ṣe ni àbóríkì mo fẹ́ fi 10 minutes ṣe so ara ìpèníjà àkọ́kọ́ ẹni tí kò bá mọ iṣẹ́ yẹn níṣẹ́ dáadáa a fẹ́ sáré mọ́tò kọlù kẹ̀kẹ́ láàrin 10 minutes èmi kì í sáré mọ́tò kọlù kẹ̀kẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo máa ń sá máa fẹ́ koríkì ẹ wá rí i pé tí mo bá ń koríkì yẹn lódì lógún a máa bọ́ mímí mi ó mọ̀ ṣe túpetúpe tẹ̀léra wọn torí pé láàrin 10 minutes yẹn mo fẹ́ sáré ṣe nǹkan tí magician fẹ́ ṣe mo fẹ́ di former mo fẹ́ kí ìyá ọkọ mo fẹ́ kí bàbá ọkọ mo fẹ́ kí ọkọ mo fẹ́ kẹ̀gbọ́n mo fẹ́ kàbúrò láàrin 10 minutes mo dẹ̀ fẹ́ kí ọlọ́run iṣẹ́ wa sì rèé Yorùbá máa sọ wípé ewúrẹ́ tó wọlé tí ò kágò ó dẹran àmúso àgùntàn bọ̀lọ̀jọ̀ tó wọlé tí ò kágò ó dẹran àmúso ìgbà tó kọ́kọ́ wọlé kó tó lè kọ́kọ́ sọ gbólóhùn kan lẹ́nu ó kọ́kọ́ kí Elédùmarè ọba tó tó kí ọba tó tó kí fúnra rẹ̀ ọba tó tó yì fúnra ara rẹ̀ àrí ìró àlá tó lágbára jù tó bá kí Ọlọ́run tán má gbàgbé pé àwọn ajunilọ́wọ́ àmì tó ti fẹ́ ṣiṣẹ́ o àwọn màámi wà ń bẹ àwọn bàámi wà ń bẹ àwọn olójú mẹ́ẹ̀ẹ́dínlógún wà ń bẹ tó o ní láti ṣe ìbà wọn tó o bá tún ṣe yẹn tán àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tó lè sọ̀rọ̀ ju tiẹ̀ lọ àwọn mọ̀ọ́ sọ mọ̀ọ́ gbọ́ mọ̀ọ́ wí wọ́n wà ń bibẹ̀ láàrin 10 minutes náà tó bá wákọ̀ tó o bá ṣe gbogbo ìbà àwọn tí mo sọ yìí àwọn yìí kọ́kọ́ rí ẹ nírì aláfojúdi ó jọrọ ẹ lójú onígbéraga ni ó ṣe gorí stage báyìí bẹ́ẹ̀ ló là pàpàrà so ẹ lọ wò mí dáadáa mo máa ń ṣe tautology gan tí n bá fẹ́ ṣiṣẹ́ and my tautology always based in kí n kí Ọlọ́run kí n ṣe ṣèbà àwọn àgbàlagbà kò síbi tí mo máa lọ tí mi ní fẹ́ ṣèbà kódà tí n bá ṣe mistake tán kán mi lójú tí mi ò bá rí bà ẹ lọ wò mí dáadáa kí n tó parí iṣẹ́ mo máa padà sórí ìbà àfi tí wọ́n bá gé ibẹ̀ kúrò kẹ́ tó rí lókù. wọ́n kẹ́kọ̀ọ́. Ara àwọn tí mo rí gẹ́gẹ́ bí ìdojúkọ nìyẹn tèmi sì máa ń torí ẹ̀sùn ìmí ìpọ̀ o àwọn nǹkan tí mo sọ fún yín pé nǹkan táwọn èèyàn rí ní ìdojúkọ kọ́ lèmi rí ní ìdojúkọ ọ̀tọ̀ọ̀tọ̀ là ń rí béèyàn bá bú mi pórí mi da kì í ṣe ìdojúkọ lórí mi kódà kéèyàn fẹ́ bá mi jà kódà kí olóde má fún wa lóúnjẹ kódà ká dé patí kan má jẹ àwọlé gbogbo ìyẹn ò dàbí ìdojúkọ ó dẹ̀ ń ṣe ìpèníjà ìrónilágbára ni ní ara àwọn nǹkan táwọn èèyàn máa ń pè ní ìdojúkọ tó bá débi iṣẹ́ tí wọ́n kì í fúnyàn lóúnjẹ àbí tí wọ́n máa ń kó èèyàn kéré tàbí kó má fún yín lága tẹ́ máa fi jòkó kódà mo tún fẹ́ ṣe débi wípé tí n bá ti fẹ́ kúrò nílé bóyá ẹ̀bà ló wù mí jẹ kí n tó kúrò nílé máa tẹ ẹ̀bà yẹn bóyá ọbẹ̀ ńlá ló wù mí máa jẹ lájẹkúnwọ́ sílẹ̀ débi wípé bẹ́yìn gangan bá ti ń gbóúnjẹ kọjá wájú mi tẹ́ ẹ̀ bá ti fi lọ̀ mí èmi náà ya gbẹ́nu mi ẹgbẹ́ kan báyìí ṣùgbọ́n Ọlọ́run tiẹ̀ ti wá ṣàánú wa kọjá bẹ́ẹ̀ tá bá ti ń dé patí làwọn tó pè wá náà ti ń recognize àwa náà. ọmọ tó fi pè yín asán ti gbọ́. ṣùgbọ́n bó ṣe rí yẹn náà gbogbo ẹ̀kọ́ ló máa ń rí bákan náà ẹlòmíì wọn rántí iye tán san kódà kan san 1 million
they will still treat you the way they want to treat you. ẹni mi ò wà pẹ̀lú ẹlòmíì ò mọ bó ṣe máa ń tọ́jú àlejò So iye kò fi ṣe ká. bó ṣe rí. Information kan kí ẹ ti ń béèrè pé gẹ́gẹ́ bí arẹwà obìnrin nínú industry yìí eré ìtàgé kéwì àwọn obìnrin àwọn ọkùnrin kan wà báyìí tí ó ti ń kéwì báyìí they fall in love with you dojú kọ challenges lórí bẹ́ẹ̀ bí kan máa disturb yín and you are a married woman. Gbogbo wa ló lè ẹni tílẹ̀ bá ká mọ́ ni bàrà wò ṣùgbọ́n àwọn tó súnmọ́ mi mọ̀ mí dáadáa pé mi ò fi iṣẹ́ mi ọ̀tọ̀ ní iṣẹ́ ọ̀tọ̀ ní ayé mi iṣẹ́ mi mo mú gẹ́gẹ́ bí ogun ni watch me very well when I'm working I can be anything and after my work I am who I am nípa pé àwọn ọkùnrin ò yọ̀yàn lẹ́nu ojú òní rárẹwà kó má kẹnu sí wọ́n máa wá èmi ni màá sì fi hàn wọ́n wípé abilékọ ni mí ilé ọkọ ni mo wà látara bẹ̀ ẹlòmíì ó di ẹ̀gbọ́n fún mi látara bẹ̀ ẹlòmíì á di ọ̀rẹ́ fún mi bẹ́ẹ̀ ni ó ṣe ń pọ̀ àmọ́ tí n bá sọ wípé ojú olóró bó lẹ́yẹ rójú olóró náà sí ọ̀rọ̀ ẹnu mi ò dáa nígbà míì so bọ́ọ̀rọ̀ ẹnu mi ò ṣe dáa nígbà míì ẹlòmíì á wò pé ẹlòmíì ò ní dé sàkání mi ṣùgbọ́n kì í ṣe pé bẹ́ẹ̀ ni mo ṣe búyàn àbí burú o púpọ̀ nínú àwọn tí mò ń bá ṣe tó jẹ́ godfather tó jẹ́ ọ̀rẹ́ they are just friend and they are just godfather. Okay. Kò yé mi. Ṣé kó pa kámẹ́rà? Tẹ́ lọ láti Mẹ́kà ẹ wọ Mẹ̀dínà láti Mẹ̀dínà ẹ wọ Germany láti Germany ẹ wọ UK láti UK ẹ wọ Canada láti Canada ẹ wọ America. Kí ló ṣẹlẹ̀ olóòtú? Ní káà sọ nìyẹn mi náà fẹ́ gbọ́ sóbi eré àtẹ́sẹ̀ mi fẹ́ tó wá bí ìtẹ̀tẹ̀lẹ̀ mo ní tèmi dà nǹkan tí mo béèrè nìyẹn. Lákọ̀ọ́kọ́ mi ò lọ gba owó ń bì kankan o ó kàn jẹ́ wípé àwọn olólùfẹ́ mi káàkiri àgbáńláyé tí wọ́n bá pè mí tán gbéṣẹ́ fún mi ẹlòmíì máa ní kí ló dé ẹ lọ London ni tí máa sọ fún wọn wípé mi ò ní físà mi láǹfààní ẹ wọ́n á encourage mi wípé ẹ gbìyànjú ẹ̀yin náà kéré inú ayé wọ́n ti dá yín mọ̀ tẹ́ ẹ bá gbìyànjú wọ́n á fún yín ìlú tán bá sọ fún mi pé kí n gbìyànjú tí n bá gbìyànjú orí á jẹ́ kó bọ́ sí nígbà míì orí àṣà alátakò nígbà míì irú nísìnyí báyìí I have a lot of fans in America and for the past 6 years ni àwọn fans mi ti ń sọ pé kí n wá sí America and for that 6 years I've been trying American visa I wasn't granted. So àwọn olólùfẹ́ mi ní Canada wọ́n ti sọ fún mi for the past 5 years I've been trying Canada wọ́n grant yẹ London kó tó fún mi ní London mo ti ṣe London lẹ́ẹ̀mejì kó tó fún mi lẹ́ẹ̀kan tó fún mi ẹ̀ẹ̀kan tí mo try Europe náà fún mi. Wow. So nígbà míì àwa ò mọbi tí ọjà ti tà a ò mọbi tí orí ti tajà ibi tọ́jà ti tà là ń wá káàkiri so mo fẹ́ lọ sí hajj mo ti gbìyànjú best mi a lot of people in fact mi ò tiẹ̀ gbọ́dọ̀ sọ lórí ètò tí bá ní kí n káyé ìgbà tí wọ́n ti promise mi ní Mecca ní hajj tí mi ò tọrọ mo fi ẹni tó láyé àtọ̀run mo fi búra mi ò tọrọ pé ẹ fún mi àwọn ni wọ́n wò mí sùnsùn wípé ṣó fẹ́ Mecca láwọn tó jẹ́ lórúkọ lẹ́ẹ̀kan ní gbajúgbajà ní èèyàn gidi nínú ayé tó promise mi ní hajj but Ọlọ́run ọba ò jẹ́ kí wọ́n fulfill it. I don't know the reason till now ìdí tó fà á mo ṣẹ̀ wọ́n ní o owó pọ̀ lọ́wọ́ wọn ni meanwhile ẹ ti ẹ̀ fi tọ̀rọ̀ olówó lẹ̀ gbajúmọ̀ lọ́lọ́run bá ṣe wọ́n owó sì wà lọ́wọ́ wọn ṣùgbọ́n ìdí tí wọn ò fi fún mi I don't know kódà lára tí mò ń sọ yìí wọ́n ti promise mi ní hajj méjì lórí ìdúró rí tí mo wò pé ẹ̀gbọ́n mi máa lọ kan tá a ti gbìyànjú tá a ti lọ gba abẹ́rẹ́ lọ ṣe gbàṣàwò at the end of the day tí ó padà bọ́ sí ìgbà tí kò bọ́ sí tí mo wá rí nírí pé why all this promise and fail ni mo wá decide láti lọ múra fúnra ara mi
ní 2023 with my own sweat money ni mo fi wá lọ sí umura. Mo bẹ̀ Ọlọ́run ọba ní umura pé mi ò fẹ́ ní àgbẹ́kẹ̀lé lórí ẹ̀dá kankan mọ́, oore ọwọ́ ìwọ Ọlọ́run ọba ni kó máa ṣe fún mi. So lẹ́yìn tí mo dé láti umura ni mo gbìyànjú pẹ̀lú àtìlẹ́yìn BNS, mama BNS, ni mo gbìyànjú London. Mama BNS did all she could do láti jẹ́ kí London mi bọ́ sí, ó dẹ̀ bọ́ sí. She supported me, so I traveled to London. Gbà tí mo dé láti London ni mo fi wá tún gbìyànjú Europe kó tó wá fún mi ní France. So mo lọ France, mo lọ Germany, mo wọ̀lú àwọn ìlú kéékèèké kan ibi mo ṣe lọ. Àmọ́ tó jẹ́ pé láti France ni mo ti wọ mọ́tò lọ, wọ tréènì lọ síbẹ̀. So wọ́n fún mi lówó o, àmọ́ àwọn èèyàn gbà tí mo dáhùn ẹni tí mo lọ ṣe surprise àwọn tó kò ń ṣe pé bóyá mo lọ gbowó àbí mo lọ ṣe show. Àwọn fáwọn ṣáàdìde tì yín bẹ́ẹ̀ gan. Wọ́n fi ìfẹ́ hàn mi. God bless all my fans in London, all my fans in Germany, all my fans in France, Birmingham àbí nǹkan. Gbogbo ìlú tí mo dé tẹ́ ti dúró tì mí, ojú òní tì yẹn ní dẹni àná. I love you guys. Gẹ́gẹ́ bí àgbà nínú iṣẹ́ orí ìtàgé, iṣẹ́ ewì kíké àti iṣẹ́ alága dúró alága jókòó, ǹjẹ́ ti rí àwọn ọmọ kan àbí méjì tó ti tara yín jáde lẹ́gbàá ọmọ yìí ọmọọṣẹ́ mi èmi ni mo kọ́ ń ṣe? Orí ló ń pínre kan ni, Ọlọ́run pínre kan wá. Bóyá kí n sọ pé káwọn ọmọ sọ pé àwọn làwọn tara mi jáde, kémi má sọ pé àwọn tara mi jáde. Torí níbi tí ayé dé lénìí, Yorùbá tí mo sọ yẹn ó yẹ kó yé yín, but I will mention the ones that acknowledge that they came from me. I will not mention the one that does not accept I am her boss. But pé mo máa kọ́kọ́ train èèyàn, mo train àwọn méjì papọ̀ lẹ́ẹ̀kan náà. Nínú àwọn méjì yẹn, èèyàn kan ń gbóríyìn fún mi dọ̀la pé ọ̀gá mi ni. Ẹnì kejì gbóríyìn fún ẹni tó wù ú lọ́wọ́ ara ẹ̀, which tí èmi ò ní interest láti. mi kò tiẹ̀ kàn mí. Ó ní mo fi sọ pé màá dárúkọ. So I have somebody tó jẹ́ pé orúkọ ẹ̀ Ayọ̀ká Akéwì ló ń jẹ́. Ó wà lórí TikTok, ó wà lórí Instagram, ó wà lórí Facebook. Then I have another person, Àbákẹ́ Akéwì. But àwọn orúkọ tí mò ń dá yìí, wọ́n máa ń pé méjì, ẹlòmíì máa ń pé mẹ́ta o. So because irú èmi ń sìn báyìí, ẹlòmíì tí ń jẹ́ kíníkan oríkì. The only orúkọ tán lè bá mi jẹ́ ni wọ́n ní bá mi jẹ́ Ọláoríkì. Ọláoríkì has been registered. So èmi dé orúkọ mi dẹ̀ ni, kì í ṣe pé mo dédé mú fún stage name. So mo ní ọmọọṣẹ́ tó ń jẹ́ Àbákẹ́ Akéwì, Àbákẹ́ Oríkì. Then also ó ń jẹ́ Tolú. So tó máa ti ń wo profile ẹ̀, mo ní Àwẹ̀ní Akéwì. Àwẹ̀ní Akéwì náà tún pé méjì. But èyí tó jẹ́ Àwẹ̀ní Akéwì tèmi ìbejì ni. Mo ní Àdùkẹ́ Oríkì. Mo lọ́mọ tó ti jáde látara mi. Tọ́dẹ̀ sì ń fi ṣiṣẹ́. Wọ́n wá ń ṣe dáadáa nínú ayé ó kù sí wọn lọ́wọ́. Ìwà kọ́. Ṣé rí ẹlòmíì níṣẹ́ míì tó ń ṣe tí ò rí iṣẹ́ yìí gẹ́gẹ́ bí iṣẹ́. Ẹlòmíì dẹ̀ rèé nínú wọn. Àtomi ara àtẹ̀já rẹ̀ iṣẹ́ yìí ni. Ṣé rí gbogbo iṣẹ́ tá a bá ń ṣe láyé tó bá ṣe mú iṣẹ́ níṣẹ́ ṣe máa mú ẹ. If you see this job as something, the job will see you as something. Ó ṣe pé kó o fi ọdún mẹ́wàá kan lọ kó tún padà dé kó tún ní èmi náà máa ń kéwì ńgbà kan tó bá mú iṣẹ́ yìí ní iṣẹ́ ó máa mú ẹ gẹ́gẹ́ bí iṣẹ́. Mo ti ráwọn tó kàwé tán ti fẹ́ gba gbogbo oyè tán tó jẹ́ pé ìdí agbe tájọ wá wà yìí náà wá padà wá tẹ̀bàtì sí. Àwa ò dẹ̀ ká nǹkan kan ń táwà káàrí ìdí ń tà ká yẹn làwa jókòó sí. We go nowhere. We die here together. We succeed here together. We make it here together. Ìdí iṣẹ́ yìí ni. Kí n má gbé Nàìjíríà mọ́lé ní kíní mo fẹ́ lọ síbì kan. Gbogbo ìlú tí n bá lọ, agbe yìí náà ni. Àgbédòwó, àgbédọ́là ló jẹun wá dúpẹ́ o. Orídòwó, orídọ́là
ló jẹun mọ́pẹ́ wá. ẹnìkan sọ̀rọ̀ kan ó ní ó yẹ kí n máa kọrin ẹjọ́ ọdún owó sí last week náà kọ́ ni ló jẹun wá dúpẹ́ o ẹjọ́ ọdún owó ẹjọ́ dọ́là ló jẹun mọ́pẹ́ wá torí tíṣẹ́ bá ti lálùbáríkà ọpẹ́ ló yẹ kẹ́rù ó dá ewì ìdòwó ewì ìdọ́là ló jẹun mọ́pẹ́ wá. jẹ́wọ́ gangan inú mi dùn jù lájẹ́ ìgbà gbogbo ọjọ́ yìí inú mi dùn gidi gan kí ló ṣẹlẹ̀ níjọ́ náà. Idún mà lè mí idún inú mi máa ń bàjẹ́ o ṣùgbọ́n idún ni mí tó tọ́ bá wá bí mi pé jẹ́wọ́ ni inú mi dùn because kò sí ìgbà tí mo fẹ́ sọ̀rọ̀ lẹ́nu tí mo bá rí ọ̀rọ̀ sọ tínú mi ò kí ń dùn so èmi ò kí ń rí nírí wípé I have a special day ọjọ́ tínú mi máa ń dùn láyé mi ni kí n máa gbọ́ feedback nípa iṣẹ́ tí mo bá ṣe. Kéèyàn wá kán ní ọlá oríkì tán bá ti ń sọ pé mi ni kí n máa sọ pé ọlọ́run ni ọlọ́run ni ọlọ́run ni inú mi á máa ń dùn débi wípé mo lè má lè jẹun níbi tí inú mi máa ń dùn dé pé kéèyàn sọ wípé then lára ọjọ́ tí mo lè kà pé inú mi dùn gẹ́gẹ́ bí mo ṣe sọ wípé káwọn èèyàn máa fún mi feedback ni mo lọ ṣe surprise fún former president of Nigeria ààrẹ Olúṣẹ́gun Ọbásanjọ́ ní 2020 àkókò COVID ni kò yẹ kí bàbá gba ẹnikẹ́ni lálejò láti ṣe irú nǹkan tí mo lọ ṣe fún wọn ò jẹ́ kí n mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi wọlé tàbí ìkọ̀kan nínú wa láti mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mo sì máa ń rò wípé bàbá mi Àrẹ̀mú Ajóbíewé nìkan ló lè kí Ọbásanjọ́ kí inú wọn dùn tàbí kí wọ́n jó inú mi dùn nígbà tí mo débẹ̀ tí mo kọrin fún wọn at first I was thinking pé báwo ni mo ṣe fẹ́ ṣe é bọ́ra òwú fúnra ara ẹ̀ níwájú òòṣà kí ni mo fẹ́ sọ tí ó fẹ́ dùn mọ́ bàbá yìí nínú tó fi lè rẹ́rìn àbí but to my greatest surprise torí ọba tó wà lórí ìtẹ́ ò yípo padà kì í ṣe pé inú wọn dùn nìkan he stood up he held on to my hand both hand and he was dancing with me. I was so excited. Mo ń koríkì omi ń jábọ́ lójú mi torí nǹkan méjì ní nǹkan tó ṣẹlẹ̀ ibi iṣẹ́ ni mo gbà lọ síbi ibẹ̀ iṣẹ́ ọjọ́ mẹ́ta ni mo ń ṣe níbi tí mo ti lọ ṣe show ohùn mi gan ti fẹ́ há kí n tó lọ perform ṣùgbọ́n ọba tó láṣẹ tí fàṣẹ sọ̀rọ̀ ó ní gbogbo ohun tí mo sọ lẹ́nu kó dùn mọ́ wọn ó dùn mọ́ wọn wọ́n jó wọ́n dìde wọ́n dì mí lọ́wọ́ mú kódà níbi tán dì mí lọ́wọ́ mú dé pépà kan gbé wípé mo ti kó COVID-19 lára wọn pé COVID pé bí mo ṣe dì wọ́n lọ́wọ́ mú àkókò yẹn ni wọ́n sọ pé rúmọ̀ ń gbé pé bàbá ní COVID-19 so bí wọ́n ṣe dì mí lọ́wọ́ mú yẹn pépà gbé mi àti wọn pé wọ́n dì mí lọ́wọ́ mú oníwèé ìròyìn kan gbé lórí Instagram lọ́dún náà lọ́hùn I think kinní kan Lagos lately ló gbé pé kí àwọn èèyàn kan máa pè mí fúnṣẹ́ lákòókò yẹn o pé mo ti lọ sọ́dọ̀ bàbá Ọbásanjọ́ o bàbá ní COVID o pé ó dẹ̀ ti máa ràn mí pé kí wọ́n máa pè mí fúnṣẹ́ kan wà very careful pẹ̀lú mi ní àkókò yẹn so lára àwọn ọjọ́ tí mo máa ń kà bí ìdùnnú ọjọ́ tí mo tún kà bí ìdùnnú eléyìí ti pẹ́ sẹ́yìn jọ́ tí mo gba owó tí mi ò gbà rí nídìí oríkì gangan wọ́n fi owó pè mí lówó tí ẹ lérò nígbà náà ẹ̀rù bà èmi gangan fúnra lára mi ohun tó mú mi pé iye tí mo pè yẹn gan-an bóyá kí n sọ pé àṣìwí ni mo fi pè é ní o bóyá kí n kàn sọ pé àkókò ti tó Ọlọ́run fẹ́ fira rẹ̀ hàn mí wípé ó ti tó bẹ́ẹ̀ bí mo ṣe pè iye tí mo pè
ẹni náà ò ná mi rárá. Ó ní màá san iye yẹn fún ẹ, màá tún wá fún ẹ ní iye báyìí sí i. Wọ́n san owó yẹn. So I was so happy. At the same time, I was so sad. I was so sad because my mother is not alive to witness that day, which really hurt me so very much. Torí alhamdulillah, but I know gbogbo bíkíbi tán bá wà, she will be proud of me. Mo lè fẹ́ bẹ̀rẹ̀ lọ péjọ sínú yín bàjẹ́ jù, àmọ́ ó ti rò gbogbo péjọ sí ìyá yín ṣaláìsí ní àgbàdo yìí. Ọlọ́run má jẹ́ àríkú ọmọ, má jẹ́ àríkú ọkọ. Ọjọ́ tí màá sọ pé inú mi bàjẹ́ náà nìyẹn, tó bàjẹ́ jù. Wáyé tó fi rí bẹ́ẹ̀ ni wípé màámi jẹ́ Ọlọ́run nípè ní ọjọ́ Tuesday. Bọ́ ọjọ́ Sunday mo lọ rí wọn. Wọ́n wà láìlera díẹ̀, wọ́n wá pẹ̀lú ẹ̀gbọ́n mi. Ó ti pẹ́ táwọn èèyàn ti wá pè mí fún orí ìtàgé. Ọ̀rẹ́ mi kan Wàsíù Bámidélé ó wá pè mí fún eré orí ìtàgé yìí. Mo dẹ̀ ní ọmọ bóyá oṣù 6 àbí oṣù 8 lọ́wọ́. Ọ̀rẹ́ mi pè mí Ọ̀yọ́ ni wọ́n ti after Ìbàdàn ni wọ́n ti ya iṣẹ́ yẹn, ṣùgbọ́n kì í ṣe inú Ìbàdàn, ìlú kan tó kọjá Ìbàdàn ni. So every 2 days ni máa lọ sọ́dọ̀ màámi. Ọjọ́ ká ní mo wà lÉkòó, bí mo ṣe lọ rí wọn ní ọjọ́ Sunday yẹn, màá tún padà lọ wò wọ́n ọjọ́ Tuesday. So ọjọ́ Sunday tí mo lọ wò wọ́n, mo bá wọn ṣeré, in fact mo wà mọ́ wọn, mo ṣe bí ìgbà tẹ́ pé mo fẹ́ gbé wọn, bẹ́ẹ̀ ni mo ṣe ń ṣe fún wọn. So mo wá sọ wọn pé mo fẹ́ lọ sí location fún ìgbà àkọ́kọ́ tí n bá ní mo lọ bí kan, màmí ò ní kí n má lọ, màmí ní kí n má lọ. Ẹ̀gbọ́n mi tí wọ́n ń gbé pẹ̀lú ẹ̀ sọ pé má lọ jàre, má lọ bí ti báwo, ọmọ tí ò lọ bí iṣẹ́ látijọ́ ìtàn wá jàjà pé fún iṣẹ́ kan, kí n mọ̀ kí n má lọ. Màmí ní kí n má lọ. So àǹtí mi nọ́ọ̀sì dẹ̀ àǹtí mi ní má dá màmí lọ, má lọ ti tiẹ̀. So ìgbà tí mo lọ ní àárọ̀ ọjọ́ Monday ni mo lọ, torí ìjọ yẹn ọjọ́ Sunday kan ni màá lọ, èmi máa padà sí Kòròdú. So mo padà sí Kòròdú tí mò ń gbé, mo wá lọ láàárọ̀ Monday. So ìgbà tá dé ibi tá ti máa yaṣẹ́ ní Monday, a lọ sóko. Ìgbà tó di ọjọ́ Tuesday tán máa bẹ̀rẹ̀ sí ní ya iṣẹ́, mo wọ kámẹ́rà wọn mo wọ kámẹ́rà ní ọjọ́ Monday, so ó yẹ kí n ṣiṣẹ́ níjọ́ Tuesday. Ọjọ́ Tuesday yẹn, alẹ́ ọjọ́ Tuesday lọ́dà ìpẹ́ mi, yes, alẹ́ ọjọ́ Tuesday wọ́n gbaṣọ lára mi tí mo fi lọ ṣiṣẹ́. So ìgbà tí mo máa lọ ṣiṣẹ́ yẹn, ìró ni mo ró máyà. Mo wá parí iṣẹ́ tán, èèyàn kan bá mi gbọ́mọ mi dání, ibi tí mo fi tọ́pù tí mo wọ̀ sí, mo débẹ̀ mi ò báṣọ yẹn ń bẹ̀. Yorùbá tí mo sọ lọ́jọ́ yẹn, Yorùbá tó lágbára ni, tí mi ò, Ọlọ́run má jẹ́ n tún sọrú Yorùbá yẹn mọ́. Mo kàn padà dé ibi tí mo ti fẹ́ mú aṣọ mi ni, mi bá báṣọ mi ń bẹ̀. Mo wá wà worried yẹn ti kọjá aṣọ tí mò ń wá. Mo ti bẹ̀rẹ̀ sí ní behave bákan pé so tẹ́lẹ̀ bá bi mí pé kí ló dé tó banújẹ́, tó bojú jẹ́, tó kọ ojú ẹ̀kọ́ rẹ lọ́wọ́, máa sọ pé aṣọ ara mi ló sọnù, aṣọ ara mi tí mo bọ́ ló sọnù. Yorùbá yẹn mi lè gbàgbé tí ma fi jáde láyé, aṣọ ara mi tí mo bọ́ ló wọ́n gbé. Báwo ni mo ṣe ń sọrú Yorùbá wo ni mo ń sọ, aṣọ ara mi tí mo bọ́ ló sọnù. At the end of the day, very late lálẹ́ ọjọ́ yẹn mo padà rí aṣọ yẹn, ṣùgbọ́n mo tẹnu mọ́ aṣọ ara mi tí mo bọ́ yẹn ló sọnù. Àkókò yẹn ni màmí jáde láyé. Wọ́n ti pe fóònù mi ṣùgbọ́n aṣọ tí mò ń wá kò jẹ́ kí n lọ síbi tí báàgì mi wà láti mọ̀. By the time tí máa dé hotel padà ní nǹkan bíi late, ṣe mọ̀ pé tán bá lọ yaṣẹ́ lábúlé tẹ́ bá máa fi padà sóòtẹ́ ọjọ́ tí máa lọ, mo rí bóyá bíi 24 miss call. Alẹ́ yẹn mo wá bẹ̀rẹ̀ sí ní pè padà, kò sí anybody tó gbé call mi nínú àwọn 24 nínú call tí mo ní yẹn mọ́. Mo ti mọ̀ pé nǹkan ti ṣe mí. Gbogbo àwọn ẹ̀gbọ́n mi ni mo pè, kò sí anybody tó gbé call mi until the next day náà lélẹ̀ wọn gbé call mi mọ́sẹ̀. Ọkàn béèrè àdírẹ́sì pé ibo níbi tí mo wà lọ́wọ́ mi ni.
so èèyàn kankan ní pé tó bá jẹ́ pé mọ́mì yín kú a máa mọ̀ kí n mú fóònù nọ́mbà wá ọkàn mú fóònù nọ́mbà àkọ́bí mọ́mì mi ọkàn pè ní ọkàn ní ẹ káàárọ̀ o wọ́n dárúkọ fún wọn ẹ kú ọ̀rọ̀ èèyàn o ọdún ajínà síra o ẹ̀gbọ́n mi kàn rí abẹ́ rí mi báyìí mọ́mì ti lọ ó kàn pariwo iná jó mi ó gbọ́ níbi tó wà ní ló kàn sọ pé ṣàbúrò mi wọ́n bẹ́ẹ̀ yẹn ni wọ́n ti sọ fún ẹ bá má pè mí bẹ́ẹ̀ ẹ bá má ṣe kinní kan wọ́n ṣe ní kán gbọ́ ọmọ mi lọ́wọ́ mi so títí àwọn ẹ̀gbọ́n mi náà wá gbé mi lóko yẹn wọ́n ti gbókù màmí wọ́n gbé mi lọ wọ́n ṣe gbé wọn lọ sílé mi so it's a day that I will never forget kò sí bó bí èèyàn ṣe lè dàgbà tó èèyàn nífẹ̀ẹ́ kó lọ náà ni the only thing ni wípé she does not witness all this joy wọ́n dàgbà wọ́n mọ̀ bí mo ń ṣiṣẹ́ o mo fi owó iṣẹ́ ìtọ́jú wọn o ṣùgbọ́n ọlá oríkì yẹn ò tí ì di páàpù yẹn ò tí ì ṣí dáadáa báyìí ní ìsìn bó ṣe ń ya yáyá nísìn God ọlọ́run á jẹ́ kí ọjọ́ jìnnà sí wa ojú tí wájú wa kọjú sí kò ní bàjẹ́ èyí náà tí wọ́n filẹ̀ kò ní bàjẹ́ láti ṣe Èdùmàrè àmín àwọn tàjẹ́ tí tá a ṣì níyà ọlọ́run mo bí ẹni o àmín ìyá dẹ́ta máa ti èdè ní ẹ̀rù àmín ló dàgbà o. àmín 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 ọlọ́run. ṣe rí ìbéèrè tí mo fẹ́ béèrè last time pé gẹ́gẹ́ bí Ògbẹ́ni tó reality show èmi tí ń wò yín tipẹ́tipẹ́ mo fẹ́ sọ káwọn èèyàn mọ̀ ipa tẹ́ kó ní wíwá bí ilé ni èmi tí ń wò yín pé báwọn ṣe fẹ́ bá yín sọ̀rọ̀ báwọn ṣe fẹ́ pè yín àwọn tí ò tiẹ̀ ṣe kí ní gẹ́ta bá wọn sọ̀rọ̀ báyìí bóyá àwọn expect pé studio oní studio má ní mo ní studio Ìkòròdú ló wà wọ́n ní Ìkòròdú àbínú gbó mo ní Ìkòròdú ló wà ní estate kan ní Ìkòròdú àkó sínú gbó àmọ́ ọjọ́ tí mo ní mẹ́sàgì tẹ́ ẹ kí mi pé mo kú iṣẹ́ story tí mò ń sọ yẹn mo wò pé ọlá oríkì à ń fọ́lọ̀ ara wa lórí àkáǹtì mi bọ̀ ẹ mọ̀ pé tí ò súnmọ́ tó ń wò lọ́ọ̀kan yàtọ̀ sẹ́ni tó súnmọ́ kí ni ìfojúsùn yín àlàyé lórí Ògbẹ́ni tó reality show. Kú iṣẹ́ ló máa ń mú orí iṣẹ́ yá first and foremost I'll give it to you kudos and well done. Thank you. Ó ń ṣe orí Ògbẹ́ni tán ni mo ti mọ Olúwaṣeun. I knew you at least bóyá bíi 4 to 5 years ago. Lórí ká sọ̀sọ̀kúsọ ká ṣe wérewère. By then no èmi kì í criticize èèyàn nípa nǹkan téèyàn bá ń ṣe oníkálùkù ló mọ ohun tó pè ẹ́ tó dẹ̀ ń follow ẹ̀ so èmi ò dẹ̀ kí ń judge àwọn èèyàn pẹ̀lú ohun tí n bá rí pẹ̀lú wọn olóyìnbó sọ pé don't judge a book by its cover so ìyẹn ò kọ́kọ́ jẹ́ kí n lè sọ pé ẹ̀bá kan ni ẹni tí mò ń rí ìṣerí and when you now switch from that to another thing tí FYP bá gbé kinní yẹn wá àbí báwo ni wọ́n ṣe máa ń pè tó bá gbé wá tí n bá rí màá kọ́kọ́ wò pé níjọ́ tí mo kọ́kọ́ rí that I was seeing you serious talking mo pé onísọkúsọ mo mo ṣe kinní kí ló fẹ́ sọ tó serious jẹ́ kí n gbọ́ so I watched one when you were talking about ẹni tí wọ́n fi tipátipá bá lò pọ̀ mo wò pé I still change our content to something like this mo wò mo gbójú mo tún wo nǹkan mi bẹ́ẹ̀ ó ti wá di pé mo ti rí pé oh this person has stopped all the nasty thing that she used to do she has switched to another okay anytime tí kìíní ẹ̀ bá wá gbé wá màá dúró màá wò so ó ní particular one tí mo wá wò tó jẹ́ pé it got me emotional mo ké gan lórí story yẹn story yẹn mo ò fẹ́ kọ́mẹ́ǹtì síbẹ̀ because kì í ṣe gbogbo kọ́mẹ́ǹtì ni ẹni tó bá ń busy máa ń rí so I just want to give you that kudos by coming to your DM that was why I come to the DM say well done in fact mi ò tiẹ̀ mọ̀ wípé ẹ máa ń ṣe interview fún yàn mo fi ẹni tó láyé àtọ̀run búra mi ò mọ̀ torí mi tí ì bá yẹn pàdé bọ́ ó gbẹnu tán kéèyàn sọ ìrírí ayé rẹ̀ mo rò pé ìní ìrírí kankan tí n fẹ́ sọ bó bá ti wá jẹ́ pé mo ní ìrírí tí mo fẹ́ sọ ọ̀rọ̀ gbénú ọmọ ojú rabbit ti ọ̀gẹ̀dẹ̀ ni inside my stomach is going to jẹrà inside my stomach torí mi ò lẹ́mìí. sẹ́rí mẹ́sàgì yẹn mọ how far ẹni yìí rí mi mo dẹ̀ fẹ́ fi àsìkò yìí sọ fún gbogbo àwọn tó jẹ́ celebrity bíi ti náà
tẹ́ bá ti ń rí wa ẹ jọ̀ọ́ ẹ máa jẹ́ ká mọ̀ pé ẹ ń rí wa torí àwọn kan náà táwa náà ń rí a máa ń kọ́mẹ́ǹtì sí a máa ń lọ mo máa wọnú díẹ̀ mẹ́lú ní pàkọ́ kí pé you are well done ìgbà tí mo wá rí kinní yẹn ó dùn mọ́ mi débi wípé mo wù títí inú mi dùn mi dẹ̀ kí náà open message mo kàn rí message mo kàn rí ọlá oríkì tí àwọn ní àbí fake account mo wá rí ẹ ṣé mo dúpẹ́ mo appreciate gan Ọlọ́run ní ká dúpẹ́ ọdún kẹtó ráyè wà ó pẹ́ mọ̀ ẹ lọ bí iṣẹ́ lọ kinní kan àmọ́ gbà tí mi àwọn náà máa wà wọ́n máa wà ẹ ṣé gan mo rí appreciate ẹ ṣé gan mo dúpẹ́ àpárá olóòtú a kì í kéré nídìí nǹkan ẹni lákọ̀ọ́kọ́ you're doing well mo dẹ̀ fẹ́ fi àsìkò yìí sọ fún gbogbo ẹ̀yin tẹ́ bá fídíò mi pàdé ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ mi ò ní di òjòjò yín ò ní so owó kó má nájà kókó kó larọ tá máa le lákọ̀ọ́kọ́ tẹ́ bá rí i pé èèyàn ń ṣe iṣẹ́ takuntakun ẹ jẹ́ ká máa gbé òṣùbà káre fún wọn gbogbo ẹ̀dá tó bá ń ṣiṣẹ́ tí ò bá rí oríyìn nídìí ẹ̀ ìrẹ̀wẹ̀sì á máa bá ní lórí irú iṣẹ́ bẹ́ẹ̀ lákọ̀ọ́kọ́ nìyẹn lẹ́lẹ́ẹ̀kejì ẹ má jẹ́ kó di ìgbà tí èèyàn bá ṣe wàhálà tó wá kú lẹ́ẹ̀ wá máa post a ò fẹ́ kó lọ ayé ò ní lo àwòrán èmi àti yín fún a ò fẹ́ kó lọ ní kíákíá lágbára Ọlọ́run ẹ jẹ́ ká kíra wa ká yinra wa tá a bá ń ṣe tó dẹ̀ jẹ́ agbóṣùbà káre fúnra wa ẹ jẹ́ sọ pé well done you are doing good you are doing great people are seeing you tó bá jẹ́ wípé ìmọ́lẹ̀ I mean Mohbad ó bá wà láyé lẹ́nìí tó wá rí gbogbo àwọn èèyàn tí wọ́n rí òṣùbà káre gbé fún òṣùbà káre gbé fún nígbà tó wà láyé ṣùgbọ́n nígbà tí ò sí mọ́ gbogbo wa bẹ̀rẹ̀ sí ní sọ ohun tó dáa nípa ẹ̀ ayé ò ní fi kúrò yìn èmi àti yín o ayé ò ní fi kúrò yìn ògo àwọn ọmọ tẹ́ bí o ẹ jọ̀ọ́ ẹ máa sọ pé well done fáwọn tó ń ṣiṣẹ́ takuntakun so I am saying it to you back now ó gbẹnu tán reality show olóòtú well done God bless you and not only you to all your crew member pátápátá tí wọ́n wà behind the ó gbẹnu tán reality show iṣẹ́ yín ò ní díṣẹ́ o ẹ ò ní ṣiṣẹ́ gbà o ẹ ò ní ṣiṣẹ́ ṣe o irinṣẹ́ yín ò ní dojú ìjà kọ yín o ṣó kan lèèyàn ń ṣe tí ayé fi ń mọ̀yàn ká Ọlọ́run ó tan ìmọ́lẹ̀ sí iṣẹ́ yín bí mo ṣe fẹ́ kó rí fún yín kọ́run jẹ́ kó rí bẹ́ẹ̀ fẹ́mi náà Ọlọ́run á tan ìmọ́lẹ̀ sí iṣẹ́ gbogbo wa I love you guys continue watch this beautiful reality. ọgbẹni tó yẹ ti ṣòṣeun àkànjọ ọmọ ìyá dẹta ẹ kì mí ìwọ ni mí olódù ọba ẹwọ kì mí ẹ jẹ́ kó ẹ má gbé o. wọ́n sanwó oṣù ọ tún fẹ́ táàpù nínú oríkì. ẹ kì mí jáde ẹ kì mí. ó gbẹnu tán ni ẹ máa wò ó gbogbo ẹ̀yin akọ́bọ̀ ọmọdé àtàlágbà arúgbó tó mi dán ẹ jẹ́ ká máa wo ó gbẹnu tó reality show látọwọ́ Olúwaṣeun Àkànjì ọmọ ìyá àdẹ́ta adúdú máa dá rẹwà lóbìnrin kọ́rọ́bọ́tọ́ bí ọ̀ọ́ká Olúwaṣeun arìnrìn gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ bí ẹni ẹgbẹ́ ń dùn ẹgbẹ́ ọdún ó lórí burúkú èèyàn ló kúkú fẹ́ kẹsì wọ́n nílé olódò ọba tẹ́nigbọ́ lọ́ni ọmọ tẹ́nigbọ́ rẹ̀ ìwọ tó dídẹrẹ́ pé ìtẹnu ẹ̀ kákó òrógbótó Olúwaṣeun mi Àkànjì wò dídẹrẹ́ ọmọ jẹ́ kí n mọ bí ìwọ gbégbá lọ ìwọ rèé olódò ọba ìjìnlẹ̀ àgbẹ̀ni ọmọọba ayámu abímbólúgbọ́n ọmọlúgbọ́n sáàkì èdìdì ìsẹ́nu abẹ́jẹ́jẹ́jẹ́ olólà àti fẹ́ jẹ́wẹ́ èdìdì ìsẹ́nu abẹ́jẹ́jẹ́jẹ́ olólà abẹ́ mú sékélé ìwọ tí ò bá sọ lápàtà àbí tí ò bá sọ níkọlà yóò sì ìmọ̀ tẹran òrìṣà méjèèjì èwo bàbá bá ti lẹ́wọ̀n kì í jẹyẹ wọn kì í jẹ ẹ̀kọ́ ogun ni wọ́n máa tọrọ lọ́wọ́ ọba ìjìnlẹ̀ àgbẹ̀ nìyí ọmọ ojú oró ò jẹ́ kẹsẹ̀ yẹ ó tó mi ìrù ọ̀kẹ́rẹ́ ò jẹ́ kó mi ọba ò tó òrò
ìgbà tó mi ọba òtòrò kí ni n bá bùbọ̀sẹ̀ kí ni n bá bí bọ́jú kí ni n bá fi bàjágún láyé tí pópó iye mẹ́tu ìjìnlẹ̀ àgbẹ̀ tí mo dọ́dọ̀ wọn bá kí n tóró mi bọ́jú. ó mọ̀ pé ìwọ ni yín ọmọ dákódákó Olúwaṣeun ìwọ ni yín ọmọ dádòdàdò ìwọ ni yín ọmọ dákódákó ìwọ ni yín ọmọ dábòdàbò ìwọ ni yín ọmọ dádọdádọ ọmọ òjáwé tútù bọdọ lẹ́nu ọmọ òpó yìí kálí aládọdọ rọyìn ọmọ ògbẹdọ ńlárẹnu ògbẹlẹ ẹdá ni wọn korí kí àwọn bàbá tẹ̀yìn ìjìnlẹ̀ àgbẹ̀ tí mo débè wọ bá kí n tóró mi bọ́jú. ẹ ṣé wa. You welcome. Thank you for coming back. You welcome. Ah, beg.